àní wọ́n fẹ́ gba Palestine ẹni kìí ṣe torí ẹ̀sìn. Mọ́sálásí mẹ́ta ló ṣe pàtàkì fún mùsùlùmí láyé: mọ́sálásí Kaaba, mọ́sálásí Madina àti mọ́sálásí mọ́sálásí Jerusalem tó wà ní Palestine. Bàbá lọ Mọ́kà á dé Madina. Níjọ́ àná ní 1960, 61, 62, 63 láti 1940 táwọn èèyàn bá lọ Mọ́kà tó bá ń bọ̀ wálé wọ́n máa ń gba Kudus. Náà fi máa ń pè ní Haji Kudus. Haji Kudus. Àwọn tó ń gba mọ́sálásí Kudus ní Jerusalem. Darussalami ni kìí ṣe Darussalami, èdè Hebrew náà fi ń pè ní Jerusalami. Darussalami ni ilé àlàáfíà ni wọ́n ń pè é. Sàlámù ní àlàáfíà, dárù nílé. Mùsùlùmí ò rí bẹ̀ dé mọ́ nísìn. Àwọn mùsùlùmí tó wá ń gbé bẹ̀, àwọn mùsùlùmí tó níbẹ̀, wọ́n tún wá tilẹ̀kùn mọ́sálásí mọ́ wọn. Wọn ò jẹ́ kí wọ́n rí ìrun kí nínú àwẹ̀ ọdún ni. Àwọn wo ni wọ́n ṣe bẹ̀? Àwọn Júù tí wọn ò pé níbẹ̀, wọn ò pé 10 million. Ẹ jọ̀wọ́ ẹ dákun ẹ bá wa subscribe sórí Arugbo Olo TV lórí YouTube. Ẹ follow Arugbo Olo TV lórí Instagram, Facebook àti TikTok. Ọwọ́ tẹ́ fi ń tẹ subscribe, ọwọ́ tẹ́ fi ń follow wa, ọwọ́ náà ẹ ò máa ní fi gbọ́mọ sí. Ire 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 lẹ ó máa fọwọ́ náà gbà. Àmín.